ọkùnrin yìí bóòlù kí ló ṣẹlẹ̀? ọ̀rọ̀ wa ní ìtẹ́gbọ́n tí wọ́n ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ líle gan yóò mọ́kàn tí wọ́n sọ. wà láti dé àbúrò mi ọlọ́pàá mo ní. ọ̀rọ̀ ọlọ́pàá kọ́ lélẹ̀. ó sì kì kò sí kì í. kí wàá ló ṣẹlẹ̀? wà láàánú àbúrò mi tí mo ṣẹ̀gbé wọlé ní Jídé àti Kẹ́mi ìyàwó ẹ̀ lẹ́yìn mo ṣe ń lọ bá wọn receptionist nǹkan tí mo ní kó bá mi ṣe tí mo lọ bá ṣe ìyàwó ẹ̀ jáde sí mi lọ láti rúùmù kan ní hòtẹ́ẹ̀lì. ṣé o jáde sí mi lọ lọ́tẹ̀ẹ̀lì ẹgbà ní. ọ̀rẹ́ báyìí. mo rí báyìí. face to face. eye contact. mo rí báyìí ni o ẹgbà ní. ọba tán kí ni máa ṣe. kò sí tọ́sí. kí ni máa ṣe ẹjọ́. farabalẹ̀ sọrí tọ́sí nǹkan kan náà ni o ọlọ́run ní jọ gbọ́ ikú àbúrò ẹ̀ lójijì o kí àbúrò ẹ̀ kọ sọ fún. ọmọbìnrin yẹn ti wá bẹ̀ ló kúnlẹ̀ ó bẹ̀ mí ó ní pàun sílé kí n má pàun síta. wo pé àbúrò ẹ̀ kọ́ sọ fún tọ́ ọ̀ bá sọ fábúrò ẹ̀ tábúrò ẹ̀ bá padà lọ mọ̀ ó pé nǹkan báyìí ọ̀rẹ́ ọ̀sọ́ fóun wàhálà ló ti bẹ̀ mí mo ti gbọ́ pé. a ní kó sọ fábúrò ẹ̀. tabanikọ mọ sọ fábúrò ẹ̀ tó bá bù láṣìírí tó bá padà wá mọ̀ ṣé kò ní di wàhálà. kò yé mi náà ní. ṣé kò ní di wàhálà. bàbá lamẹ́ríkà àgbẹ̀ ò tó lé rárá àgbẹ̀ tí ò dá gbà. sábẹ́ ẹ̀ mọ́ mi nítorí ọlọ́ agbátẹ̀lé ò tó lé. ebi jọlọ ṣé o mọ̀ pé gbogbo tó ń sọ fọmọ yìí bí mo ṣe ń wọlé bọ̀ ni mò ń gbọ́ ọ̀rọ̀ yẹn mo wá farabalẹ̀ pé jẹ́ kí n. ọba ilẹ̀ tí dé gèrè. bẹ́ẹ̀ ni ṣé tí mo tún sọ yóò dáa. kódà tẹ́ ń kọ́ ọmọ yìí tó dẹ̀ rí gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n àdúgbò tó lè gbàmọ̀ràn gidi lọ́wọ́ ẹ̀ nígbà tó bá wá sọ fún àbúrò tiẹ̀ wípé òun ríyàwó ẹ̀ lótẹ́ẹ̀lì ọkùnrin mi ìgbé wá bẹ̀ ṣé ẹ̀mọ́ ẹ̀pẹ́ ti túlé wọn ká nìyẹn. ìbánilẹ́wò ní túká. kò lè túká. ó túká yẹn ga ní kò dà bẹ́ẹ̀. fẹ́rẹ̀ tó ń sọ ọ̀rọ̀ ẹni tó kú tí ò ní ọpọlọ ẹ̀ kò jù báyìí lọ bí ọpọlọ eṣinṣin báyìí lọpọlọ ẹ̀. ìyẹn ọpọlọ tèmi. bẹ́ẹ̀ ni tí ọba wa sọ fún sẹ́kọ̀dé lọ́sìkò gbogbo rúùmù báyìí lọ́ba máa lọ káàkiri wọ́n máa lọ gbogbo rúùmù káàkiri. kò rí bẹ́ẹ̀. báwo ló ṣe rí. ohun tó yẹ kó ṣe ni pé ó wọ ọ̀nà ọmọbìnrin yẹn ó dẹ̀ máa mọ́nítọ̀ ẹ̀ tí ò bá ti wúrú wà bẹ́ẹ̀ mọ́ kínú kó gbénú tìta kó gbé ta. dododo tó bá ká ìyàwó mi tó bá ká bó hòtẹ́ẹ̀lì ṣé ò ní sọ fún mi. kí n sọ fún ẹ wá ni mo fi solve problem yàgbé. kí wàá lọ́dọ̀ fi solve problem. màá wọ́ọ̀nù ìyàwó yẹn ni. ọ̀ wá ní sọ fún mi. màá wọ́ọ̀nù ẹ̀ màá wá máa ọmọ àlè ni ẹ ọmọ àlè bàbá ẹ. bàbá ti tẹ̀ bẹ́ẹ̀ ni ọlọ́wọ́ jìjì. bẹ́ẹ̀ ni ọlọ́wọ́ jìjì. bẹ́ẹ̀ bàbá tẹ́lọ̀ bàbá tẹ́lọ̀ bẹ́ẹ̀ ọmọ àlè ni ẹ àgbà tí ò tó lé ni ẹ má dà lóhùn o má dà lóhùn rárá wo ọmọbìnrin yẹn kó o máa ṣọ́ tó bá tún wá jẹ́ orúkọ mi ó dá pápá. ẹ̀rọ kí ló dé tàrí gbogbo tẹ̀lé lórí gbogbo. sàlágùà ẹ káàbọ̀ bàbá lamẹ́ríkà olóyè yín ká ẹ máa fún kí ló tẹ̀lé ṣe ni mo ń làágùn nínú ẹ̀sìn báyẹn gbà mí àbúrò mi tí mo ṣe mú wọlé Jídé àti ìyàwó ẹ̀ Kẹ́mi Ṣódíyà tí mo ṣe mú wọlé ọ̀hún kúkú jà hòtẹ́ẹ̀lì tí mo ti ń ṣiṣẹ́ ṣe ni mo ní kí lọ bá àwọn receptionist nǹkan tí mo ní kán bá mi ṣe o pé ọwọ́ mi báyìí ní Kẹ́mi jáde sí ọwọ́ mi báyìí ní jáde sí. bó ṣe jáde sí ọ lọ́wọ́ wá ọ̀rẹ́ mo ṣe ń bọ̀ lọ́dọ̀ bàbá pé ẹ jọ̀ọ́ bàbá mẹ́ta kí ni kí n ṣe torí Jídé òṣèré tó ń ṣọmọ kò àbúrò mi kò mú ìyàwó yìí nìkan náà ní kó tó di pé obìnrin yìí máa ṣe ní kó ọ̀rẹ́ ní kí n lọ sọ fún ó ní kó má sọ kí ni máa ṣe ó ní kó má sọ bó bá sọ sí ilé yẹn ti túká nìyẹn ẹni tó bá wù àbúrúkú lẹ́nu ó lè jí padà kó wà ní lọ́dọ̀. gbẹ́nu sẹ́nu ó tún ká yẹ ká ìgbọ̀nù ni ẹ ó tún ká yẹ ká lórí ọ̀rọ̀ lọ́rọ̀ èmi ni ẹ má sọ̀rọ̀ ayé tó ara ayé farabalẹ̀ tó fẹ́ nà mí. àní àfẹ́ máa gbọ́ ẹ̀ farabalẹ̀. máa jẹ ọ̀gbẹ́ni gbọ́ máa gbọ́ sórí máa jẹ gbọ́ àwọn ọ̀kọ́dà sí wọn bá ká tó pe àwọn èèyàn torí ọlọ́jáde sí ọ lọ́wọ́ ká mọ̀ lórí. ó bẹ̀ mí ọmọbìnrin ó bẹ̀ mí pé kí n pa wọ́n. ilé ìjẹ́wọ́ ó ti tẹ́nu. ìwọ kí n pa ẹ́ sílé àwọn wá ní ìlọsọ àwọn ní ìmá fẹ́ ju ẹgbàá mi. má sọ. ẹgbẹ́ dúró. ọ̀dọ̀ onílù. ẹ máa gbọ́. ṣé bá rí ìyàwó yín ló tẹ́lẹ̀ mo sọ fún yín o tí ì bá sọ fún yín mi ò lọ fún yín o. àpàdé ní àpàkéjẹ nìyẹn ẹfẹ pàdé yẹn pẹ̀lú ẹ̀ṣọ́ òní láti yẹ ti àtọ̀ fún mi ṣùgbọ́n náà ó wọnú ara wọn o ṣùgbọ́n èmi ò ní dájọ́ torí tá a bá dájọ́ fẹ́ni kúkúrú yóò ní wọ́n yàn jẹ torí pé òun kúrú jù ní bá a bá ti dájọ́ fẹ́ni tó bá ga yóò rò pé torí pé òun ga òun ló ń fi jàre kọ̀sẹ́ni ó jàre kọ̀sẹ́ni ó jẹ̀bi ẹ̀yin ará ayé
ẹ dákun ẹ lọ subscribe sí orí Ìgàdùadé TV, ẹ like ẹ comment. n ta fẹ́ kẹ́ ẹ comment lé lórí ni pé ọkùnrin yìí ó káyàwó àbúrò rẹ̀ mọ́ hòtẹ́ẹ̀lì, ọmọbìnrin yìí sì kúnlẹ̀ ọbẹ̀, onílàákà ìkan sọ pé kó sọ fábúrò rẹ̀, onílàákà ìkejì sọ pé kò gbọdọ̀ sọ. èmi mo ní kó sọ èmi mo ní làákà yìí tẹ́lẹ̀ kó sọ èmi mo ní làákà yìí tẹ́lẹ̀ kó sọ èmi náà rọ̀ ọjọ́ kù ẹ bá wa dá tiẹ̀ náà. ẹ bá wa comment. jẹ́ kó sọ ní o. wàá rí pé kó má sọ làwọn èèyàn gidi tó lọ́pọlọ. kó sọ ọjọ́ máa sọ tí ò máa sọ ó máa nà lè káàkiri. ó panu ní àwọn ọmọdé máa ṣàlú ẹ̀ mọ́. tí ò bá sọ ti fi lọ gbogbo àgbáyé òun àfẹ́jà kankan mọ́ owó náà ti mọ́ káyà òkè. aláìní làákàyè ẹ̀dá ẹni tí aláìní pẹ́lẹ́ yóò ní làákàyè ó ní làákàyè. sọ́kà bí ọ̀rẹ́ rẹ̀ sọ́tà sọ́tà. ẹ̀fílẹ̀ ìsọ́tà kí ìbá ṣe ọ́ lẹ́sẹ̀ lọ́dún kan yẹ.